ayé ọpẹ́ a máa yọ fún wa o lórí wa lórí ọmọ lórí ìdáwọ́lé wa òun láyé ọpẹ́ òun ló máa fi máa yọ èwo ni mo ní ká sáré ṣe àgbéyẹ̀wò ẹ̀ lọ́jọ́ títí òní gẹ́gẹ́ bá ṣe jọ máa ń ṣe ẹ máa bá mi kà lọ ó gbẹnu tán ẹ máa bá mi kà lọ ẹ má gbàgbé láti fi kọ́mẹ̀ntì tí yín sílẹ̀ o kẹ má gbàgbé láti bá wa pín ó ṣe kí ni ó gba ẹnu tán mi ò ní gbà yín lákòókò torí wípé kí ni bèbí ti ṣẹ́jú ọmọ yòó. Ẹ káàárọ̀ everybody, ẹ kújọ́ mẹ́ta. Fídíò tẹ́ ń wò lókè máa analyze ẹ̀ fún yín, but before that Ọlọ́run ó bá wa kó àwọn àfáà oníjálàbí kúrò nílé ayé because they are not doing well, they are not doing better. Sí àwọn ọ̀nà ọ̀dọ̀ tèmi, they are not doing good. Kí ni ìṣẹ̀lẹ̀ ládùúgbò mi lánàá? Orúkọ máa yìí ni Abániṣe, ojú ẹ̀ lè ń wò yẹn. Ìyá ọmọ tó ṣèkà fún lẹ́rí tó lọ́ọ̀kẹ́ gidi yẹn. Bàbá ọmọ yẹn ló wọ àǹkárá tóun náà lọ́ọ̀kẹ́ yẹn. Olórí burúkú àfáà yìí ó ń kọ́mọ ní kéwú ládùúgbò mi. Wọ́n ló dẹ̀ pé ọmọ yìí wọlé pòun fẹ́ bá sùn. Àfáà yìí dẹ̀ bá sùn pẹ̀lú 2 other men. Wọ́n wá jẹ́ mẹ́ta tí wọ́n bá ọmọ yìí sùn. Wọ́n wá tún fídíò ẹ̀ wọ́n fẹ́ máa fi yẹn threatening ẹ̀ kí kò gbọdọ̀ sọ fún anybody ẹni tó bá lọ́kùnrin ò kí ń ṣe abiyamọ rẹ̀ ni. Bàbá ọmọ yìí ló notice pé something is wrong. Mo tó ń ṣe wáyé kí ló ṣe é ọmọ yẹn wá jẹun fún bàbá yẹn òní bàbá fi wá go crazy. Bàbá yẹn went mentally yánà so bad. This man was so devilish to the extent pé ojú rẹ̀ ó dání ọ̀dẹ̀ níyàwó nínú ilé gbogbo àfáà káàfáà tí ò níṣẹ́ lọ́wọ́ ayé yìí máa bàjẹ́ ni. Ìwọ tó bá jókòó pé àfáà ló ń ṣe o wà níṣẹ́ kankan. ẹni tí a kéde ẹjọ́ ẹ bá mi táàgì ìjọba Ogun State torí wọ́n ní láti wo fídíò yìí bọ́ kí tó sọ̀rọ̀ lórí fídíò yìí ẹjẹ́ àjọ lọ wò ó. What is happening in the state? Please listen just a little minute to hear what you want to say. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah, we thank Allah subhanahu wa ta'ala for giving us the opportunity to offer our Salat Zuhr. May Allah accept it from us. What we come here to tell you, our Muslim brother, more especially the Hausa Jomo, Yoruba Muslim, we need your assistance. In Yoruba land, the non-Muslims, the Christians, the Kufar, they are cheating us seriously. You Hausa, if they won't give you, they believe saying a Muslim dey for Hausa. If they won't bring somebody who go lead Nigeria, now Muslim they go give from Hausa. But if they won't give us somebody from Yoruba land, now Christian they go give us. They talk say Yoruba na Christian land. Now the thing where they spread, and now we Muslim we they marry 2, 3, 4. Yoruba Muslim they marry 2, 3, 4. Pastor no they marry 2, 3. Now Muslim plenty for this Yoruba land. Look for instance Ogun State where we dey now. Governor what they don't do for Ogun State that will be Christian there be 4. Muslim na 1. Na Amosu. Another Muslim do better pass. Christian talk say this Ogun State now only Christian go dey rule am. Now we need your assistance. Any Muslim waiting for this Ogun State, may you support us. The 2027 we want Muslim to become governor for Ogun State. Yoruba no fit do am only. You Hausa Muslim, Yoruba Muslim will be one. Innamal mu'min ikhwa. Forget about Yoruba, all of us now Muslim. Anything where they suffer Yoruba, they suffer Hausa. That is why we want you Hausa to support us. Anytime where those of you that get voters card, may you keep them. Those of you that not get PVC, maybe 3 months now, they go open now. We go come here. Anybody we no get, we go take you go local government. We go get because we not be fight them. No be say we go fight them. The thing we go where we fit do be say Muslim. Maybe we go talk to Muslim, our Muslim. May you join us one voice. May we do our own too. Ṣẹ́rí tá bá sọ wípé àwọn kan mọ àlè ìyẹn mi wípé kò ń ṣe bàbá wọn ló bí wọn bàbá wọn lè jọ ọmọ àlè ńlẹ̀ Yorùbá kó jẹ́ pé ìran Fúlàní ni wọ́n àbí ìran Haúsá ni wọ́n tó jẹ́ pé bóyá wọ́n wá dákun ńlẹ̀ Yorùbá ń bí lọ́dẹ̀ fi dára wa nítorí èèyàn tó bá jẹ́ ojúlówó ọmọ ibì kan
kò ní máa sọ̀rọ̀ tí brother wa yìí sọ pé kí ìran Haúsá àbí Fúlàní kọ́ wá bá wọn wá dìbò lógùn state ṣẹ́rí Yorùbá máa sọ̀rọ̀ kan pé kò sí kọ́bíyàn ní fáìwé ẹ̀jẹ̀ máa ń rùn kanra wọn. Àwọn tí brother yìí lè rò pé wọ́n fámìlì mọ́ àwọn làwọn ń pè nítorí kò sí nǹkan kan tó ná brother yìí láti pe àwọn Muslim tó wà nílẹ̀ Ọ̀ṣun ní Ọ̀yọ́ state ní Ondo state pé ẹjọ́ ẹ máa bọ̀ ní Ogun state o ẹ wá bá wa dìbò but for the fact pé brother yìí ń pe àwọn ti Haúsá ibẹ̀lẹ̀ má ti mọ̀ wípé ó dàbí pé ó ní connection pẹ̀lú wọn eléyìí ò sọ̀rọ̀ ẹ̀sìn nítorí ẹni sọ wípé mú Christian ló ń jẹ gọ́vnà wa lógun state pé ẹ̀ẹ̀kan ṣoṣo ni Muslim jẹ gọ́vnà ṣe wá rí èmi wá rántí tó bá jẹ́ pé brother yìí wà ní Ogun state lóòótọ́ kò sẹ́nibọ́dì tó dìbò fún ex gọ́vnà wa tó lè wọlé ní Ogun state ń bí àfi ẹ̀sìn ṣe é ó yé lò wáyé brother tó sọ̀rọ̀ yìí wípé ṣe rí kò sí bẹ́ẹ̀ ṣe lè fún èèyàn tí nǹkan ò ní tẹ́ lọ́rùn ní gbogbo ayé kò ní tẹ́ lọ́rùn náà ni brother ti gbàgbé wípé Yorùbá mùsùlùmí Yorùbá ni president o tí Muslim Hausa òun ló jẹ vice ẹ o bọ kò tí ì tẹ́ brother wa ìlọ́rùn ibi tẹ́ máa ti mọ̀ wípé kò ń ṣe ẹ̀sìn làwọn people ń polongo wọ́n ní hidden agenda lọ́kàn wọn nítorí èwo ni gbẹ̀sìn mi ò gbẹ̀sìn ìwọ tí mọ̀ nípa ànábì tí o bá kú tán ló máa dánù kan ló máa lo 72 virgin náà ṣé dandan ni kò pè àwa síbẹ̀ ni ṣé tó bá fún ẹ 72 virgin ṣé àwọn máa bẹ́ẹ̀ wà bẹ́ẹ̀ ni iṣẹ́ rí mùsùlùmí ò tí ì di majority wọn ò tí ì di majority ní Ogun state ẹ̀wọ̀n kan tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Èkó lèmi ti wá ọmọ Mùsùn olóòṣà lèmi bẹ́ẹ̀ ni ọmọ Mùsùn olóòṣà lèmi àfọlọ́ burúkú ó ti mọ̀ pẹ̀lú tó ń wà ibi tó ti ń ṣẹbọ tó ti ń ṣètùtù ni òun wà ó wá mú àwọn olóòṣà wá náà dúró olórí àáfà tó pẹ̀lẹ́ láàfà tó ń wàásù fáwọn èèyàn ó bẹ̀rẹ̀ sí ní yọ àgbàdì ó ń yọ ìbọn ó ń yọ àdá ó ń yọ àkẹ́ ó ń yọ ọ̀bẹ olórí burúkú àáfà tó ń wo wèrè tó ń kó ti yá wèrè fúnra rẹ̀. Ìpínlẹ̀ Ògùn jẹ́ ìpínlẹ̀ tí àwọn ẹlẹ́sìn lọ́lọ́kan òjọ̀kan ti ń bára wọn gbé pọ̀ nírẹ̀pọ̀ bẹ́ẹ̀ lọ̀rọ̀ rí nílùú Abẹ́òkúta tí ṣolúùlú ìpínlẹ̀ Ògùn ṣe bí a ti fi hàn yín níjọ́sí ibi tí ṣọ́ọ̀ṣì àti ilé òòṣà ti jọ wà papọ̀ níbì kan náà tí wọn ò jà tí wọn ò ta àmọ́ lásìkò yìí ariwo la gbọ́ wípé àwọn àáfàá kan lu àwọn olóòṣà tí wọ́n ń kiri kọjá níwájú mọ́ṣáláṣí. Báwo lọ̀rọ̀ ṣe rí? Èyí ló mú wa rìnrìn àjò lọ sílùú Abẹ́òkúta ní agbègbè tí wọ́n pè ní Ìlúgùn. Ẹ farabalẹ̀ wo fídíò yìí láti bẹ̀rẹ̀ dópin kẹ́ ẹ lè gbọ́n tó ṣẹlẹ̀ gan-an ní pàtó. ẹ má bẹ ẹnibodi tí bàbá ìmọ̀ bá ti di ìsìnkú máa mi ẹ má bẹ Yusuf ẹ sọ fún ẹni. ẹ bẹ́ẹ̀ kí àìjẹ́ wá gbẹ̀yìn ọmọ Nàìjíríà àwọn onímọ̀sálásí fẹ́ pàṣẹ ṣerun o ilé wọn máa parun ẹjọ́ o àtọ́rọ̀ nǹkan kan lọ́wọ́ wọn aṣọ táwọn àdẹ fi ń ṣe ọdún aṣọ dúdú làwọn fi ń ṣe ọdún òun náà fi ń ṣe ẹlẹ́hà fún ìyàwó wọn àwọn onílù yẹn ló ń bọ̀ lẹ́yìn pẹ̀lẹ́ ní tán ṣá lórí yẹn bíbọ̀ tán lè wo bọ̀ tán lè mẹ́ni yẹn wọ́n tán ya ìtọ́jú olórí wọn tó jẹ́ bí bàbá wọn wọ́n pè ní alájì wọn ló jẹ́ bí àbòrìṣà wọn ń bẹ̀ yàrá ọmọlọ́mọ lẹ́nu yìí ó ti tó wọn tí nìkan ọ̀pàlù gbà ẹ̀kọ́ yẹ́kẹ́ nìkan ọ̀pàlù ráìtì kò nìkan ọ̀pàlù ṣé bọ́ọ̀ tí ní kẹ́mọ́ gbà ìkọjá mọ́. ẹ wá máa imagine tó bá wá di majority kí ló wá fẹ́ ṣẹlẹ̀ ibi tí Muslim bá ti pọ̀ jù sí wọn ò ná àlàáfíà bẹ́ẹ̀ Iran Pakistan Afghanistan ẹ lọ wo nǹkan tó ṣèlú yẹn àdé sọ ṣẹ́rí àwa tàtẹ̀ sọ wípé ilẹ̀ Yorùbá kò sí nǹkan tó kàn wá pẹ̀lú ẹni tó bá jẹ olórí Nàìjíríà Ogun state àbí state kan Nàìjíríà bó nǹkan táwọn á sọ ni pé ẹ free ara yín from slavery religious slavery mental slavery tó ti kó sí igbó ẹlòmíì èèyàn tó bá jẹ́ ojúlówó ọmọ ọkọ Yorùbá á máa sọ statement brother wa ìsọ lẹ́nu ó rí àwọn òdò ń bẹ̀ kò pé àwọn but àwọn tó rí pé ẹ̀jẹ̀ wọn jọ connect torí Yorùbá máa sọ pé ẹ̀jẹ̀ máa ń rùn kán àwọn lóòótọ́ ó lè máa sọ Yorùbá lẹ́nu but kó jẹ́ pé ìrandíran ẹ̀ Haúsá ni wọ́n torí náà ló ṣe ń pọ̀ ọmọ ìyá wọn pé kọ́ wá bá wọn dìbò agbolé tó bá dẹ̀ ń tòrò kẹ̀ àwọn ọmọ àlebẹ̀ yẹn ló ti dàgbà apẹ̀rẹ̀ là ń rí Ogun state tó jẹ́ wípé
kò sí nǹkan everybody ṣẹ̀ sí ẹ̀ kò sí agboolé tẹ́ máa wọ̀ tẹ́ ẹ bá rí àwọn atanú tírábàì ẹ máa rí wa ń bẹ̀ ẹ máa rí mùsùlùmí ẹ máa rí kìrìsìtẹ́nì òun ni bọ́dà ìfẹ́ wa dágun sílẹ̀ ń pe àwọn mùsùlùmí haúsá ṣe wá rí ibẹ̀lẹ̀ máa ti wá rí pé ṣe rí bọ́dà wa yìí ó máa pí ẹ̀ kí gbogbo nàìjíríà ìrújú kó rí jàtijàti kó jẹ́ pé mùsùlùmí ló wà bẹ̀ ju kí ẹlòmíì wà bẹ̀ kí ìlú yìí máa tòrò nítorí gbogbo àwọn tó ń pè láwùsá yẹn gbogbo ibi tí mùsùlùmí ti jẹ gọ́vnọ̀ ẹ lè fi ibi tí àwa ta jẹ́ ilẹ̀ yorùbá ẹ lè fi wé ilẹ̀ yorùbá bọ́ kò tẹ́ bọ́dà wa ìlọrùn state wo nàìjíríà tẹ́ fẹ́ fi wé Lagos state state wo lẹ fẹ́ fi wé Lagos state bọ́ kò tẹ́ bọ́dà wa bí kí Lagos state yẹn rí jàbàjàbà júrujùru ni bọ́ kó tẹ́lẹ̀hùn kí mùsùlùmí ẹgbẹ́ kó wà bẹ́ẹ̀ broda ẹgbẹ́ sí dèdè làkàì ṣẹ́yìn tẹ́ fẹ́ bá akéde ṣe debate lélẹ̀ ẹ pè mí ẹ mẹ́sẹ̀gì mi tẹ́ fẹ́ bá mi ṣe debate ṣé ìkọ́sí fẹ́ sọ lórí debate yín lélẹ̀ ẹ̀yin tẹ́ lè fi agboolé yín tẹ́ lè fi ìlú yín sọ̀yà tẹ́ ẹ̀ para àta àwọn tó wà lágboolé yín wọn tó fún yín láti dìbò ẹ̀ pọ̀ wọn haúsá láti wá bá yín dìbò mi ò mẹ́ tó ṣe rí tí kò sí bó ṣe lè sọ pé onímọ̀tò tó bá ti gbẹ̀sìn Islam ọpọlọ rẹ̀ máa dínkù ni kò sí bó ṣe lè mọ yàtọ̀ láàrin science àti biology kò mọ heterotrophy yàtọ̀ sí autotroph kò mọ symbiosis yàtọ̀ sí parasitic tó bá ti lè gbẹ̀sìn báyìí ó máa ń pọ̀ làkàyè èèyàn ni bọ́ mi ò blame wọn àwa onílé là ní lójú wa àní lájú wálẹ̀ kí tàlùbọ̀ kò wọ̀ àwa ò ní lájú káwọn ọmọ àtọ̀run rí wá tó ti ń sọ èdè Yorùbá dáadáa kó wá bàlùwà jẹ́ ẹ̀yin tí a kéde ẹjọ́ bá wà repost fídíò yìí kó kó fara torí àwọn tó bá fi wèrè lẹ́pẹ̀ ló kú ya ẹ̀ ó máa ṣe ṣàkàṣàkà ẹ̀yin tí a kéde ire o. Yorùbá ọmọ kóòtù òjìire àwa ló yẹ kó máa pè ní pé a kú oríire torí àkókò yẹn leléyìí ìgbà yẹn láwa yìí bẹ́ẹ̀ ni àwọn èèyàn ti ń ní àgbọ́yé wọ́n ti ń ní àgbọ́yé nǹkan tá à ń sọ àwọn náà ti ń rí wípé torí wípé kí ni a ti mọwọ́ ọ̀tún yàtọ̀ sósì ó yàtọ̀ sí àwọn ancestors wa ìyá wa ló ń jẹ́ bẹ́ẹ̀ tó jẹ́ wípé wọ́n lọ bá wọn wípé do as I say àwọn nìkan kọ́ ló ṣẹlẹ̀ sí ó ṣẹlẹ̀ sáwọn òyìnbó náà bọ̀ lẹ́yìn ohun gbogbo wọ́n padà borí báwa náà ṣe máa padà borí nìyẹn lágbára. mo fẹ́ kọ́kọ́ fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn babaláwo wa mo dúpẹ́ gidi fún àwọn ìgbésẹ̀ tẹ́ gbé mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yèyé gbàgede àṣà mo dúpẹ́ lọ́wọ́ wọn mo dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ bàbá wa dé ifá ìwàlẹ̀sìn mo pè wọ́n immediately wọ́n dẹ̀ jẹ́ nígbà tí mo rí fídíò yẹn ǹdẹ̀ àìsàn mo dúpẹ́ gidi gan wọ́n immediately wọ́n dẹ̀ pé bàbá wa lọ́hùn nílùú Ẹ̀gbá wọ́n dẹ̀ dáhùn ìgbà yẹn àtẹ̀yìn ọ̀dọ́ tẹ́ ẹ dìde sí ọ̀rọ̀ yẹn in fact ẹ mórí mi wú gidi gan ni inú mi sódù pẹ̀lú ìgbésẹ̀ táwọn YouTube gbé lórí ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n a gbọ́dọ̀ máa sọ lórí ayélujára ẹnu àgbà ló gbìn gbósí. So now ṣe rí ntẹnitẹni tàkísà ní tààtàn ṣe rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí gbogbo ẹ̀dá tó ń wò mí ojú fún ojú la gbọ́dọ̀ máa fi ṣe ẹ jẹ́ ká lọ gbé ìwà ọmọlúwàbí ẹ lọ gbé pátì síbì kan èèyàn wa ní àfẹ́ kí nǹkan kan ṣe wọ́n àwọn òrò bẹ́ẹ̀ o bíi pé kó níṣẹ̀ṣe kí gbogbo níṣẹ̀ṣe kí gbogbo wọn fọ́ lójú kó rí gbogbo wọn gé dànù kápá gbogbo wọn rọ nǹkan tó wà nínú àwọn mùsùlùmí yẹn nìyẹn gẹ́gẹ́ bí àpẹẹrẹ máa ń wá sọ sítórì àfa yẹn fún yín nísìnyí o ìyẹn àfa Hakeem tó wà ní orí wọn òun tó ń pè ní kò ṣẹbọ kò sóògùn máa sọ sítórì ẹ̀ nísìnyí ṣé rí ẹ jẹ́ sọ nǹkan kan fún yín ibi tí wọ́n kọ́ mọ́ṣáláṣí yẹn sí face to face yẹn ìgbàlẹ̀ ni oyè yín nísìnyí ibi tó rò ti ń jáde ni ibi tí wọ́n ti ń ṣe òru ni àtayébáyé ló ti wà ń bẹ̀ wọ́n wá bá wọn ń bẹ̀ ni ẹ wá rí ibi ra ilẹ̀ sí ó wá di face to face ibẹ̀ yẹn ẹ wá rà á síbẹ̀ nígbà tẹ́ wá ra ilẹ̀ yẹn síbẹ̀ ẹ wá kọ orúkọ ẹ̀ pé kò ṣẹbọ kò sóògùn Samsudeen oyè yìí nìsín ẹ wá kọ síbẹ̀ tẹ́ bá dẹ̀ wo from beginning àwọn ìjọ Samsudeen kò ṣẹbọ kò sóògùn ìlú Ìlọrin òun ni wọ́n ti wá tó ti wá ń da ilẹ̀ wa rú níbi bíi ni wọ́n ti wá ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sí ìjọ yìí tó ń pè ní Samsudeen yìí ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sí wọn ní ìgbà kan ìlú Ọ̀tà òun ni ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ kí ni nǹkan tó ṣẹlẹ̀ orò kan wà tó máa ń jáde ọdún méje ni orò yẹn máa ń jáde tó má ti ń ṣe òòṣà yẹn ọdọọdún méje ni wọ́n máa ń ṣe o tó má ti ń ṣe ẹni tó bá lóyún sínú kò gbọdọ̀ jáde síta ẹni tó bá dẹ̀ gbọ́ ọmọ ọwọ́ tó bá gbọ́ ọmọ kékeré ọmọ ìkókó tó bá gbé sọ́wọ́ kò gbọdọ̀ jáde síta ní ọjọ́ yẹn wọ́n ti lu aago ọjọ́ òòṣà ó ti súnmọ́lé
ìjọ tó fẹ́ ṣe gangan wọ́n ti ní ẹ̀yin aláboyún ẹ gbọ́dọ̀ jáde o, ẹ̀yin tẹ́ẹ̀dẹ̀ gbọ́mọ ìkókó sọ́wọ́ ẹ gbọ́dọ̀ rìn ẹ gbọ́dọ̀ jáde. ìjọ yẹn ni ìjọ kò sẹ́bọ kò sóògùn nílùú Ọ̀tà Samsudeen same inú ìjọ yìí same ìjọ yìí same mọ́ṣáláṣí náà ni o. wọ́n bá ní ẹ má dá wọn lóhùn, ẹ jáde, kò sí kankan tó máa ṣe. àáfàá tó wà nínú ìjọ yẹn lọ́jọ́ ọ̀hún ó bá lọ kó àwọn aláboyún inú mọ́ṣáláṣí ẹ̀ ó bá kó wọn síta àtàwọn tó lọ́mọ ìkókó sọ́wọ́. ẹ lọ béèrè lọ́wọ́ wọn, ẹ lọ wádìí ọ̀rọ̀ ẹ̀ nílùú Ọ̀tà. kò sáwọn ọmọ ìkókó yẹn, gbogbo wọn rédèrèdè ní gbogbo wọn rí tí gbogbo wọn fi bọ́ lọ́jọ́ lọ. ṣé wọ́n sọ pé oníṣẹ̀ṣe ló pa wọn ni? because wọ́n lóògùn àsọtẹ́lẹ̀, wọ́n ní kì í pa arọ ìyẹn arọ tí ó bá gbọ́n. wọ́n ní wọ́n ń ju ìdà sókè, ó ló ń bọ̀ lórí òkè, ó ti lọ gbàdúrà tó yẹ kó o sá fún ìrìn ẹsẹ̀ ara rẹ. tí ìdà bá bà ẹ́ lórí kì í ṣe ẹ̀bi Jésù, ìwọ ló gbọ́ràn. wọ́n wá gbéra, wọ́n ṣáta mọ́tò, wọ́n fẹ́ lọ sí Kwara. nǹkan báyìí màlúù máa ṣẹlẹ̀ sí wọn o. kóstà tí gbogbo wọn kó lọ ní ìgbà yẹn tó ń lọ sí Kwara pé àwọn fẹ́ lọ fẹjọ́ sùn, àwọn fẹ́ lọ ṣe báyìí ní ìlú Kwara nígbà náà. kóstà yẹn méjèèjì ó parẹ́ mọ́ ọ̀nà ni àwọn tó ń sọ wípé kò sí òòṣà. náà ṣé wá rí àǹfà Akíìmù yìí, ìyá rẹ̀ sẹ̀rí alára gbó, kò sẹ́ni tí ò mọ̀ nílùú Ẹ̀gbá ńbẹ̀ yẹn, ní Abẹ́òkúta ńbẹ̀ yẹn, kò sẹ́ni tí ò mọ̀ nílùú Ògùn níbẹ̀ yẹn. ìyá yẹn ní ìgbà tí ìyá Akíìmù yìí, ìyá àfáà yìí nígbà tó wà láyé, ìyá ẹ̀ fi ọwọ́ ó fi ti àwọn olóòṣà láyà. ìyá bá wọnú problem, ó ń gbé ìyá káàkiri ibi tó ń ṣàgbé ìyá dé náà wá ní kan lọ rárí òòṣà tí ìyá fọwọ́ tì láyà jẹ òun náà ní kan lọ rárí. wọ́n bá rárí ẹ̀ fún ìyá bá dolóòṣà. òòṣà yẹn ni ìyá ṣe títí ìyá fi kú. ìyá tún kú tán, wọ́n ní ṣe ní ọmọ kó tọ́ọ̀gì lọ síbi òkú ìyá tó ní oníṣẹ̀ṣe ò gbọdọ̀ sòkú ìyá o. wọ́n dẹ̀ fi òkú sílẹ̀ fún ó sin. àti ìgbà tán ti wá gbé mọ́ṣáláṣí tán ti gbé débẹ̀ yẹn, ó bá oníṣẹ̀ṣe, ó bá eléégún jà tán ti ẹ̀ pààyàn sí lọ́rùn ńgbà yẹn, ó bá onígunukó jà, ó bá wọn jà. náà eléyìí òun ló wá jà àṣemọ fún. èmi sọ fún gbogbo oníṣẹ̀ṣe, gbogbo ẹ̀yin ọ̀dọ́ tẹ́ wà níbẹ̀ yẹn, ẹ má gba ojú fún ojú la máa fi ṣe. mọ́ṣáláṣí yẹn wọ́n gbọ́dọ̀ gbé kúrò níbẹ̀ yẹn. ìjọba ìpínlẹ̀ Ògùn wọ́n ti mọ́ṣáláṣí yẹn, wọ́n ní wọ́n tì í fún oṣù 3, wọn gbọ́dọ̀ ṣe anything níbẹ̀. ìmáàmù ìjọ yẹn ó ti wà lágọ̀ọ́ ọlọ́pàá báyìí, wọn ti rí wọn release wọn. àfáà bẹ̀ àtàwọn méjì kan wọ́n ti kó wọn náà, wọ́n ti wà ńbẹ̀. mọ́ṣáláṣí yẹn bágó báàgì ńlá méjì òun ni wọ́n ti fọ́ ìgò pamọ́ sí níbẹ̀. lẹ́bẹ́ àdá gbogbo ẹ̀ ó wà ní mọ́ṣáláṣí yẹn, dákun kí ló fi ṣe ńbẹ̀. wọ́n ti múra ìjà sílẹ̀ already tẹ́lẹ̀, jagunjagun ni wọ́n ní fún Allah, ó ti yé yín. so náà nínú ìjọ kò sẹ́bọ kò sóògùn yìí, a ti sọ wípé a máa bá yín fà á. ó yẹ yín nísìnyí oníṣẹ̀ṣe sáà yìí àrẹ́dì anything tó bá máa ná wa òun la máa ná. ó yẹ yín, ẹ gbé Kùránì yín ẹ gbé jáde, ẹ má lo bàǹtẹ́. ok wọ́n ní kò sẹ́bọ kò sóògùn, èyí tó túmọ̀ sí wípé kò sóògùn, ògùn kì í ṣiṣẹ́, ẹbọ ò kì í ṣiṣẹ́. ìjọ tí wọ́n àtàkì àwọn olóòṣà wọ̀nyí bàǹtẹ́ tí wọ́n ń kó jáde, kí ló dé tó fi gbàgbọ́ nínú bàǹtẹ́? kí ló dé tí wọ́n gbé Kùránì jáde kó máa fi àtàkì àwọn olóòṣà? ó sì jẹ́ kí bàǹtẹ́ òrùka òun náà lọ kì sọ́wọ́ tí gbogbo wọn jáde ń bọ̀. gbogbo ẹ̀yin tí ẹjọ́ ọmọdé kéwú inú ìjọ kò sẹ́bọ kò sóògùn, tẹ́ ẹ bá orin tí gbogbo àwọn olóòṣà ẹ̀ ní dàmọ́jú. mo sọ báyìí, ẹ̀ ní dàmọ́jú. bẹ́ẹ̀ ni játijàti báyìí láṣọ gẹ̀dẹ̀ rí, ẹ̀ ní dàmọ́jú. bẹ́ẹ̀ ni mo sọ, ẹ̀ ní dà gbogbo ẹ̀yin tẹ́ dìde tẹ́ lọ gbá etí àwọn ìyá àgbàlagbà wọn yẹn, gbogbo yín pátá ẹ̀ ní dàmọ́jú. ẹ̀ ní dàmọ́jú, mo sọ fún yín. bẹ́ẹ̀ ni torí pé wọ́n ní bàbá ṣáájú lọ́bẹ̀ ẹ̀jẹ̀ rí àjà ṣàràṣàrà, ẹ̀jẹ̀ máa gbẹmọ́ yín lára ni. ẹni mo sọ bẹ́ẹ̀. ó ti pẹ́ tẹ́ tí ń gbógun ti oníṣẹ̀ṣe, lọ́wọ́ tá a wà yìí ẹ̀ ní bọ́nú ẹ̀. rádaràdá rédèrèdè òun ni gbogbo yín máa bá. àtẹ̀yin àgbàlagbà tẹ́ jẹ́ ìmáàmù inú ìjọ yẹn, àti ìwọ tó jẹ́ ọ̀fọ́n nínú ìjọ yẹn, àtẹ̀yin tẹ́ jẹ́ ọmọdé tẹ́ jẹ́ àgbàlagbà tẹ́lẹ̀ ń kọ́ kéwú níbẹ̀, tẹ́ wá fi attack tí wọn ò fi kọ yín níbẹ̀ ṣe mú àlàáfíà dání, ṣùgbọ́n kẹ́ máa fi attack àwọn oníṣẹ̀ṣe. àní ẹ̀ ní di àmọ́jú. àwọn tó ṣe nílùú Ọ̀tà same kò sẹ́bọ kò sóògùn Samsudeen yìí tí wọ́n ṣe nílùú Ọ̀tà, ẹ mọ ikú tí wọ́n kú. ikú rédèrèdè yìí náà ní gbogbo yín máa kú. ẹni kò ságbára nínú ìṣẹ̀ṣe àbí kò ságbára. à ń wò wípé ká jẹ́ kí àlàáfíà kí ó wà. à ń wò wípé àlàáfíà ilẹ̀ wa ṣáà ní a lè ní kó dàrú. à ń bá yín gbé ẹ̀dẹ̀ síbẹ̀ ẹ̀ àtàkì wa. ẹ̀yin àtàkì wa lọ́wọ́ tá a wà yìí. ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ má wọ́rì, àti jọjọ kù sí. ẹ̀yin títẹ́ wà nílé ẹ ṣáà máa báàkì wa ọkùnrin. àwa gbà ká máa ṣiṣẹ́ yẹn ká máa ná owó yẹn kí ìṣẹ̀ṣe yìí kó ba lè dúró. bẹ́ẹ̀ ni so àwọn àfáà wọn yẹn wọ́n ti wà ní station. mọ́ṣáláṣí yẹn gan fara ẹ lọ bó ṣe rí àfẹ́ sọ mọ́. so nǹkan tó wà ń bẹ̀ nìyẹn, wọ́n dẹ̀ òun nìyẹn, wọ́n ti pa for now fún oṣù 3. fóṣù 3 náà fi ti pa. so bí ó ṣe rí
òun nìyẹn ṣùgbọ́n information tó kù a ò lè máa sọ síta èmi kàn ní kí sáré wá sọ nǹkan tó ń lọ àti nǹkan tó ṣẹlẹ̀ kí wá sọ síta fún yín á tù àbá fún gbogbo wa mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọ̀dọ́ pátápátá àti gbogbo ẹ̀yin tẹ́ dìde sí ọ̀rọ̀ wọn ò pààyàn bẹ́ẹ̀ o à ń gbọ́ pọ́n náà pa oníṣẹ̀ṣe rárá àwọn òpó oníṣẹ̀ṣe o olóòṣà ni wọ́n ti ṣubú ẹni tó rúkì olóòṣà yẹn tọ́mádẹ̀ ti ṣubú ó dìgbà tí àwọn olóòṣà kan bá wá láti wá tù lára kó tó lè dìde kò lè dìde mọ́ because kò sí ní kinní lọ́wọ́ Ọlọ́run lágbára ṣẹ̀dá èmi àti yín a máa jọ gbégbá ọpẹ́ ni ọ̀rọ̀ ìjà kọ́ leléyìí o ọ̀rọ̀ ìtúsílẹ̀ ọpọlọ àti ìtúsílẹ̀ ọkàn. Ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè bó ṣiṣẹ́. This is a special call to all relationship practitioners in Yoruba land. This is a call to all relationship practitioners, traditional believers in every part of Nigeria. This is a call to action to defend your rights, to defend your properties, to defend your lives and livelihood from attack by all these Muslim cantankerouses that are destroying the peace in Nigeria, especially in Yoruba land. I was given birth to by a reputable clergyman, a Reverend Canon, Reverend Olajide Johnson Fagboyegun. He was not responsible for my upbringing. Muslims were responsible. My coming to England was facilitated by a Muslim. When I went back home, that my estranged siblings, thinking that I came for inheritance, tried to kill me, used their power as one of them as the Chief Justice of Ondo State, Olariwaju Tony Akeredolu, sent SARS to come and kill me in my father's house just because I came for a visit. And eventually took me to court, where they remanded me in custody. It was a Muslim that came for my bail, that rescued me from the hands of the evil of my own family, Christians. So for me to come here and be saying that we should fight Muslims, you know that I am not talking about all good Muslims. I am only talking about those ones that are been sent, which I believe they are not proper Yoruba people. Maybe they were born in Yoruba land or they grew up in a lorry or, and have been sent, which have saturated the Yoruba land in an effort to uproot us from our land. Not only us, attacking Christians, attacking everybody. I never believed that they are Yoruba people. So I am not talking about the good Muslims in Yoruba land. I am talking about the right which I believe we have to defend ourselves from Islamic fundamentalists that are now occupying Yoruba land. They attack in Ogun State. They attack in Osun State. They request by some hopeless individuals in Ogun State saying that they want a Muslim governor in the land that Christianity entered Africa through. LFF, is it not the people that will decide that if they don't vote, that you should cause havoc? Nílẹ̀ Yorùbá. Ẹ má bínú òtútù ló mú mi ló jẹ́ kí n wọ aṣọ. It's sunny outside, but I don't know, I'm very cold. We defeated you guys with the help of Ibadan in Oshogbo. Nígbà tẹ́ kógun wọlé, bóyá ti gbàgbé ogun Mùsùlùmí àkọ́kọ́. We will defeat you all again because Yoruba land is a land of joy. We will not allow you to bring your sadness into our land. Anybody that attacks anybody from now, the Ishenche people must make it an eye for an eye. Nose for nose. Life for life. If the government is unprepared to protect us, we must protect ourselves. Abe ogbon kan ti fa sọ ni. Ó ní
igbó múnimúni borí ẹni òkùnkùn múnimúni bọ ẹ̀dá ẹni àmìní láṣojú ọ̀run tàló adití ń woni lẹ́nu rororo adíá fún Ọ̀rúnmìlà níjọ́ tí baba ń bẹ láàrin ṣìkìtì ọ̀tá ilé tí sì tún bẹ láàrin ọ̀tá òde wọ́n ní ẹbọ ni kí ó rú kí ó má sì tún tẹ́tẹ́rẹ́ wọ́n ló gbọ́ rírú òru àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ bàbá borí ọ̀tá ilé ó borí ọ̀tá òde kò ní kó rúbọ nìkan o ó ní kó má sùn tẹ́tẹ́rẹ́. So it is not time for us to say okay Ifá ò kì í bínú a ò bínú o we are just saying we must defend our right to life in our own land unless tó bá jẹ́ pé orúkọ Jésù náà fi dá ibi kankan nílẹ̀ Yorùbá ní kọ́lọ́run kó gbà fún wọn unless tó bá jẹ́ pé orúkọ Muhammad náà fi dá ibi kankan nílẹ̀ Yorùbá ní kọ́lọ́run kó gbà fún wọn. Let it be an eye for an eye from now. Defend yourselves, defend your right to life, defend your property, and defend your lives and livelihood. Let it be an eye for an eye from now. Elaboru, elaboye, ugbo ato gbogbo wa. Mo rò pé gbogbo wa láti gbé yẹ̀wò báwo ló ṣe rí lọ́dọ̀ títí ojú wo lẹ fi wò ìjà kọ́ àlàyé ni wípé bèbí ti ṣẹ́jú bẹ́ẹ̀ ni pẹ̀lú ẹ̀rí tó dájú wípé ilẹ̀ wa náà wá gbà ànírógun àkóbá ànírógun àdábá ẹjọ́ ẹlẹ́jọ́ ọ̀rọ̀ ọlọ́rọ̀ kò ní jẹ́ ti tèmi àti yín. God bless you, one love, bye for now. Ẹ má gbàgbé láti bá wa pín, ẹ má gbàgbé láti fi kọ́mẹ̀ntì tí yín sílẹ̀, ẹ dẹ̀ má gbàgbé láti bá wa tẹ like or love. Bye, ire o.